Mo kí yín ní orúkọ Jésù Kristi Olúwa tí ó ṣe iyebíye jùlọ pé a kú ìsinmi lónìí. Olúwa yóò fún ọkàn wa ní ìsinmi àti àlàáfíà. Mo sọ fún ọ pé Olúwa yóò fi ọ́ lọ́kàn balẹ̀. Ẹ káàbọ̀ sínú ìwàásù ti ọjọ́ ìsinmi tòní. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church, Lagos. Mo ń sọ àsọtẹ́lẹ̀ yìí sínú ayé rẹ wípé Olúwa yóò sì ìwé ìrántí ohun rere kàn ọ́. Láti òní lọ, Olúwa yóò fi ire ayé rẹ wá ọ rí. Ìrànlọ́wọ́ tí ẹnikẹ́ni ò lè dá dúró, ìrànlọ́wọ́ tí ẹnikẹ́ni ò lè ṣèrègùn lórí rẹ̀, lórúkọ Jésù yóò jẹ́ ìpín tirẹ̀. Láti òní lọ, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, ọ̀nà rere Olúwa yóò là fún ayé rẹ̀. Lórúkọ Jésù wàá rí ìrànlọ́wọ́ gbà. Àwọn ohun tí ò ń gbàdúrà fún ní orúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lónìí à ń ṣe àjọyọ̀ ọjọ́ bàbá. À ń kí àwọn bàbá tí ó wà nínú ìjọsìn lónìí wípé ẹ kú oríire, torí pé bàbá ó jẹ́ ẹ̀bùn pàtàkì láti ọ̀dọ̀ Ọlọ́run sí ìran ènìyàn. Àwọn bàbá wọn ṣe pàtàkì nínú ìrìn àjò ayé ẹ̀dá. Bàbá jẹ́ ìṣúra rere láti ọ̀dọ̀ Ọlọ́run fún ayé. À ń lo àkókò yìí láti mọ rírì ìfẹ́ àwọn bàbá, bíbìkítà wọn, ìtọ́jú wọn, ìpèsè wọn, àti bí wọ́n ti ń bójú tó wa. A gbàdúrà fún yín lónìí wípé ẹ̀mí gígùn àti àlàáfíà lẹ́ẹ̀fì lọ́jọ́ ayé yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bíbélì tí a ó kà ó wà nínú ìwé lẹ́tà Pọ́ọ̀lù sí àwọn ará Éfésù, orí 6 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4. Éfésù orí 6 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4. Ẹ̀yin ọmọ, ẹ máa gbọ́ ti àwọn òbí yín nínú Olúwa, nítorí pé èyí ni ó tọ́. Bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ, èyí tí í ṣe òfin kìíní pẹ̀lú ìlérí, kí ó lè dára fún ọ, kí ìwọ kó lè wà pẹ́ ní ayé. Àti ẹ̀yin bàbá, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú, ṣùgbọ́n ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bù sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, mẹ́ta lọ́kan a gbé ọ̀gá, nítorí pé ìwọ ni Ọlọ́run wa, ìwọ ni ẹlẹ́dàá wa, Olúwa àti olùgbàlà wa. A jẹ́wọ́ rẹ pé lẹ́yìn rẹ kò sí ẹlòmíràn. Jésù ọmọ Ọlọ́run, gba ọpẹ́ wa. Ọlọ́run àánú, níwájú tí àánú la wá lónìí. Gbogbo àwọn ìkùnà wa, Olúwa dáríjì wa, kó ṣàánú fún wa. Àkókò tó láti yí ọ̀rọ̀ rẹ wò. Ọ̀rọ̀ rẹ yé ní àìkú ní títí ayérayé. Olúwa bá wa sọ̀rọ̀, fún wa ní etígbọ̀ àti àyà ìgbàṣe. Gbogbo ọkàn tí ó gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ẹ ó yè, ẹ ó sì di alábùkún fún. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lónìí, orí ọ̀rọ̀ tí a ń kíyèsí ó ní èmi ni dígí, èmi ni dígí. Nínú ọ̀rọ̀ ìwàásù yìí ni a ti ṣe àkàwé bàbá gẹ́gẹ́ bí dígí. Àwọn Yorùbá ní ìyá ni wúrà, bàbá ni dígí. Dígí tí gbogbo ayé ń wò ni a sọ nípa rẹ̀ lónìí. Kí tilẹ̀ ni à ń pè ní dígí gan-an? Dígí ni a túmọ̀ sí gẹ́gẹ́ bí àpèjúwe olóòótọ́, àpèjúwe òtítọ́ tí ó fi àwòrán bí èèyàn ṣe rí hàn tàbí ohun kankan hàn. Bí àwòrán kan ti rí gan-an, bẹ́ẹ̀ ni ó fi hàn. Àwọn Yorùbá ní èèyàn jẹ́ òsì nínú fọ́tò, bó bá ṣe ló ṣe bá ara rẹ̀. Dígí ó jẹ́ bátànì, àpẹẹrẹ, àpèjúwe, àkàwé, ìrí tàbí ìrísí tàbí àwọn àbùdá ìwà ẹni tí à ń sọ̀rọ̀ rẹ̀. Nítorí náà lónìí, bàbá Kristẹni a fi wọ́n ṣe àpẹẹrẹ
àwòrán ti Jésù sí ìdílé wọn àti sí gbogbo ayé. Lónìí, gẹ́gẹ́ bí ìdílé tí ìgbàgbọ́ àwa òbí tó bá jẹ́ òtítọ́, tí ìgbàgbọ́ wa bá dáa, tí ìgbàgbọ́ wa bá múnádóko, tí ìgbàgbọ́ wa bá yarantí, eléyìí ó fi hàn ní àwùjọ tí à ń gbé, yóò tún farahàn lẹ́nu iṣẹ́ wa, yóò sì farahàn nínú ilé wa. Gẹ́gẹ́ bí òbí lónìí, a ní ojúṣe pàtàkì láti ṣe nínú ilé wa. Gẹ́gẹ́ bí ọkọ, a ní ojúṣe láti ṣe sí aya. Gẹ́gẹ́ bí bàbá àti màmá nínú ilé, a ní ojúṣe láti ṣe sí àwọn òbí wa àti nínú àwùjọ lápapọ̀. Bákan náà, ó ní àwọn ọmọ, a ní ojúṣe fún àwọn òbí wa, fún bàbá àti ìyá wa. Àwa gẹ́gẹ́ bí ọmọ nínú ilé, a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún bàbá àti ìyá wa. Ọ̀rọ̀ Ọlọ́run wípé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ó bá lè dára fún ọ, kó o lè pẹ́ lórí ilẹ̀ alààyè. Gẹ́gẹ́ bí ọmọ, a ní láti gbọ́ràn sí àwọn òbí wa lẹ́nu. A gbọ́dọ̀ hùwà ìgbọ́ràn, a gbọ́dọ̀ ṣe àìgbọ́ràn. A ní láti tọ́jú àwọn òbí wa, láti ṣe ìtọ́jú wọn gẹ́gẹ́ bó ti tọ́ àti bí ó ti yẹ. A ní láti bìkítà fún àwọn òbí wa. Àwa òbí náà bákan náà, a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ wa. A gbọ́dọ̀ tọ́ wọn ní ẹ̀kọ́ àti ìbẹ̀rù Olúwa. Bí àwọn òbí wa bá tiẹ̀ lé, bí àwọn òbí wa bá tilẹ̀ ń bínú, tàbí wọ́n bá jẹ́ oníwà kan èyí tí ó nira fún wa, a ò gbọ́dọ̀ títorí wọn kọ̀ wọ́n ní òbí. A gbọ́dọ̀ gbà wọ́n gẹ́gẹ́ bí àwọn òbí wa. Àwa òbí, a ní láti mọ̀ yí pé àwọn ọmọ lábẹ́ òfin wọ́n ní àwọn àǹfààní kan lábẹ́ òfin àti àwọn ojúṣe kan tí a ní láti ṣe fún wọn lábẹ́ òfin. Ara rẹ̀ ó ní wípé àwọn ọmọ, a gbọ́dọ̀ dáàbò bò wọ́n lábẹ́ bó ti wù kó rí. Wọ́n wà ní ìkáwọ́ wa láti dáàbò bò wọ́n. Wọ́n wà ní ìkáwọ́ láti gbé ìgbésí ayé àlàáfíà, láti dàgbà, láti mú wọn tẹ̀síwájú nínú ìrìn àjò ayé wọn. Àwọn ọmọ ní ẹ̀tọ́ sí orúkọ, wọ́n ní ẹ̀tọ́ sí ibùgbé, wọ́n ní ẹ̀tọ́ sí orílẹ̀-èdè, wọ́n ní ẹ̀tọ́ sí ààbò tó péye láti mú wọn dàgbà ní ẹ̀kúnrẹ́rẹ́ ìwọ̀n ti Kristi. Bákan náà ni pé wọ́n ní ẹ̀tọ́ sí ìtọ́jú ìlera tó péye tí a ní láti fi fún wọn. Àwọn wọ̀nyí a gbọ́dọ̀ gbà wọ́n láàyè. A gbọ́dọ̀ gba àwọn ọmọ wa láàyè láti lè sọ̀rọ̀ ẹnu wọn ní ọ̀nà tí wọ́n gbà máa sọ, kí a sì gbà wọ́n bí wọ́n ti rí. Tí ọmọ bá tiẹ̀ jẹ́ aláàbọ̀ ara, tí ara rẹ̀ ò bá pé gẹ́gẹ́ bí ti àwọn ọmọ yòókù tí a bí, bóyá ojú rẹ̀ ni ò ríran, bóyá etí rẹ̀ ni ò gbọ́ràn, bóyá ẹsẹ̀ rẹ̀ ló rọ, tàbí ọwọ́ rẹ̀ ló rọ, tàbí kó jẹ́ amúkàn, a ní láti gbà wọ́n bí wọ́n ti rí, kí a sì fi wọ́n sí ilé ẹ̀kọ́ pàtàkì tí wọ́n gbà ti lè yàn, tí wọ́n yanjú nínú ìrìn àjò ayé wọn. Àwọn ọmọ wa, wọ́n nílò ìfẹ́ wa lọ́pọ̀lọpọ̀. A gbọ́dọ̀ fi ìfẹ́ hàn sí wọn kí wọ́n bá lè dàgbà lábẹ́ ìkẹ́ àti ìtọ́jú wa. A ò gbọ́dọ̀ ṣe lòdì sí ohun tó jẹ́ ọ̀rọ̀ ayé wọn àti májẹ̀mú tí Ọlọ́run dá fún àwọn ọmọ wọ̀nyí. Àwọn òbí gbọ́dọ̀ mọ̀ yí pé àwọn ọmọ wa ní ẹ̀tọ́ àti àǹfààní sí ẹ̀kọ́ iléèwé. Dandan ni a gbọ́dọ̀ rán wọn ní iléèwé tí wọn ó fi lè di ẹni tí ó tó ojú bọ́. Bákan náà ni a gbọ́dọ̀ dáàbò bò wọ́n lọ́wọ́ ìwà ipá, ìwà ìkà àti ìwà ìrẹ́jẹ ní àwùjọ wa. A gbọ́dọ̀ ṣe ìyàtọ̀ láàrin àwọn ọmọ wa. Èmi ni dígí ó ń sọ fún wa lónìí wípé bàbá nínú ilé a jẹ́ àpẹẹrẹ tí àwọn èèyàn ń wò, tí ojú gbogbo sì ń wò wá láti tọ́jú àwọn ọmọ wa. Bí àwọn ọmọ wa bá tiẹ̀ jẹ́ onípàǹlé, tàbí ẹ jẹ́ alágídí, tàbí ẹ jẹ́ aláìgbọràn, a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn. Ọmọ nínú ilé gbọ́dọ̀ gbọ́ ti àwọn òbí rẹ̀, gbọ́dọ̀ tẹríba fún àwọn òbí rẹ̀. Nínú àṣà àwa Yorùbá,
a gbà wípé ọmọ gbọ́dọ̀ fi ọ̀rọ̀ tó tọ́ fún àwọn tó bá jù lọ, fún àwọn àgbà. Wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ọgbọ́n orí wọn, wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àṣẹ wọn, wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún òye wọn, kí wọ́n sì ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àgbàlagbà, torí pé ọmọdé náà ń bọ̀ wá dàgbà. Kí àwọn ọmọ nínú ilé kí wọ́n jẹ́ orísun ìtùnú, orísun ayọ̀ àti orísun ìbùkún fún àwọn òbí wa. Níbi tí a bá ti bọ̀wọ̀ fún àwọn àgbà, ẹ̀mí gígùn àti àlàáfíà ó wà níbẹ̀. Níbi tí a bá ti bọ̀wọ̀ fún àwọn òbí wa, àwọn tí wọ́n jù wá lọ, ó fi hàn wípé a ó gbé ìgbésí ayé wa nínú ẹ̀mí gígùn àti àlàáfíà. Bàbá gẹ́gẹ́ bí dígí, a ní láti mọ̀ yí pé ojúṣe àwa òbí ó ní láti bá àwọn ọmọ wa wí. Èrèdí pàtàkì tá a fi ń bá wọn wí ó ní pé kí wọ́n fi lè dàgbà, kí wọ́n fi lè tójú bọ́, kí wọ́n fi lè ṣe àtúnṣe nínú ibi tí wọ́n bá ti ṣe àìdá. A ò gbọ́dọ̀ wà ìkorò sí àwọn ọmọ wa, a ò sì gbọ́dọ̀ da omi tútù sí wọn lọ́kàn. Àwa gẹ́gẹ́ bí òbí, a ní láti ní sùúrù nígbà tá a bá ń bá àwọn ọmọ wa wí. Kì í ṣe gbogbo ìgbà tí a bá ń kó ẹgbá bò wọ́n tàbí tí a bá ń sọ̀rọ̀ burúkú sí wọn òun ni à ń bá wọn wí. A ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Bákan náà, a ò gbọ́dọ̀ wà líle sí àwọn ọmọ wa, a ò gbọ́dọ̀ wà ibi sí àwọn ọmọ wa, a ò sì gbọ́dọ̀ ṣe wọ́n ní ọ̀nà tí inú Ọlọ́run kò dùn sí. Gẹ́gẹ́ bí òbí, ẹ má jẹ́ ká wo àwọn ìṣòro, wàhálà àti ìdààmú tí a ń là kọjá láti fi máa kára mọ́ àwọn ọmọ wa. Ẹ jẹ́ á jẹ́ bàbá èyí tí ó ń pèsè fún ilé rẹ̀. Ẹ jẹ́ á jẹ́ òbí èyí tó ń fi ìfẹ́ hàn sí àwọn ọmọ, tí ó sì ń fi ìfẹ́ Kristi hàn wọ́n gẹ́gẹ́ bí Kristi Olúwa ti fẹ́ àwa náà pẹ̀lú. Nítorí pé eléyìí yóò jẹ́ kí wọ́n máa dàgbà nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ ti Ọlọ́run. Nínú ìwàásù tòní, àwa bàbá ó ní à ń tẹpẹlẹ mọ́ wípé a ò gbọ́dọ̀ kánra, a ò gbọ́dọ̀ wà ìkorò, a ò gbọ́dọ̀ wà ìbínú sí àwọn ọmọ wa. A ní láti fi ìfẹ́ hàn sí wọn, a ní láti ṣe inú rere sí wọn, a ní láti ṣàánú fún wọn, a ní láti bìkítà fún àwọn ọmọ wa àti ìdílé wa ní àpapọ̀. Bàbá gẹ́gẹ́ bí dígí, a gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ ká kó àkóyawọ́ nínú ìrìn àjò ayé wa sí àwọn ìyàwó wa àti sí àwọn ọmọ wa. A gbọ́dọ̀ jẹ́ dígí èyí tó fi Kristi hàn fún àwùjọ wa. A gbọ́dọ̀ jẹ́ bàbá bíi dígí èyí tí ó ń kó àwọn ọmọ ní ẹ̀kọ́ ìsọnidi ọmọ ẹ̀yìn Kristi. A ní láti jẹ́ àpẹẹrẹ rere tí àwọn ọmọdé tẹ̀lé. Bàbá, jẹ́ kí àwọn èèyàn kó rí Kristi nínú ayé rẹ. Ẹ jẹ́ kí a jẹ́ bàbá èyí tí ó lè faradà nínú ìpọ́njú. Ẹ jẹ́ bàbá èyí tí ó lè fi ara dá ìrìn àjò ìgbàgbọ́ gẹ́gẹ́ bí Kristi ti kọ́ wa. Ẹ jẹ́ ká gba agbára lọ́dọ̀ Ọlọ́run láti fi wàásù ìrere fún ayé èyí tí ó ń dògbò lọ, fún ayé èyí tí ó ń kú lọ. Ẹ má ṣe jẹ́ kí a jẹ́ bàbá ọ̀mùtí. Ẹ jẹ́ a jẹ́ bàbá ẹni tó ń gbé ìgbésí ayé àlàáfíà ní ẹ̀kúnrẹ́rẹ́, tí kìí ṣe ọ̀mùtí, tí kìí ṣe oníjà ènìyàn, tí kìí ṣe oníbínú, tí kìí ṣe èèyàn burúkú ní àwùjọ. Ẹ jẹ́ a jẹ́ bàbá tó ń pèsè fún ilé rẹ̀. Ìwé Tìmótíù kínní orí 5 ẹsẹ̀ 9, ó ní bí ẹnìkan bá wà tí ó pèsè fún ilé rẹ̀, ó ní irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹ́ ìgbàgbọ́. Ó ní àwọn aláìgbàgbọ́ wọ́n sàn ju ẹni bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ a jẹ́ bàbá tó ń dá ìdá mẹ́wàá. Ẹ jẹ́ a jẹ́ bàbá tó ń ṣe ìfifúnni. Ẹ jẹ́ a jẹ́ àpẹẹrẹ nínú ìrìn àjò ayé wa. Ọlọ́run gbára lé wa lórúkọ Jésù. A ò ní jẹ́ Ọlọ́run kulẹ̀. Mo gbàdúrà fún ọ lónìí, Olúwa yóò gbé ọ ró, yóò sì ràn ọ́ lọ́wọ́ nínú ìrìn àjò ayé rẹ. Bí o bá sì mọ Jésù ní Olúwa, àǹfààní ńlá lélẹ́yìí fún ọ láti pe Jésù wá sínú ọkàn rẹ. Gbàdúrà pẹ̀lú mi pé Jésù Olúwa, wá sínú ọkàn mi, fún mi ní agbára láti bá ọ rìn títí dópin. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Mo fẹ́ gbàdúrà fún àwọn bàbá lónìí. Mo ń súre fún yín gẹ́gẹ́ bí bàbá nínú ilé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì,
ọyẹ ẹgbà agbára láti jẹ́ bàbá rere, láti jẹ́ ìyá rere, láti jẹ́ òbí rere fún àwọn ọmọ yín. Láti òní lọ ẹ̀mí gígùn àti àlàáfíà Olúwa yóò fi dá yín lọ́lá. Mo ní lórúkọ Olúwa, ẹ ò ní kúkú àìtọ́jọ́, ẹ ò ní kú ikú èsì, ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́. Lórúkọ Olúwa Jèhófà, ẹ ó jèrè sí ọwọ́ yín, yóò sì dára fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.